fídíò yóò nígùn ṣe rí tó bá jẹ́ wípé àáfà tó kọ́ ms bàbá tó kọ́ ní kéwù tí àáfà yẹn bá mọ̀ wípé nǹkan báyìí ni arákùnrin yẹn máa yà wàhálà àáfà yóò lè kọ́ bọ̀ yẹ kéwù ọlọ́run máa ń gbọ́ àáfà yẹn á dínà pé arákùnrin ni ò ní kọ́ ẹni kéwù á sọ pé òun ò ní kọ́ àmọ́ àwọn ilé tó ní ṣe kí n sọ pé extraordinary ìmọ̀ and then very calm ms King Josmi àtẹ̀yìn tó kù ayé yín ti ta no ẹ̀dẹ̀ jẹ́ kí àwọn tí wọ́n ní ẹ̀sìn Islam gan wọ́n àṣẹ ẹ̀sìn tó báyìí o àwọn tí wọ́n ní ẹ̀sìn Islam àwọn tí wọ́n gbé Islam wá fún wa àwọn tá a mọ̀ pé àwọn ni wọ́n ní Islam wọn ò sí ẹ̀sìn awọ́rò tó báyìí ẹ̀rù bẹ́ẹ̀ ṣe wá sẹ̀sìn King Josmi ò rí kankan defend rárá irú ẹ̀ tún lè bọ́ta lórí péjì ẹ̀ tó máa sọ pé wọ́n jẹ́ ẹbọ ni o mẹ́sẹ̀gì onítọ̀hún ó ní moderator ni mọ̀dìgbà ni ká ní lóòótọ́ ni wọ́n kàn ṣe ẹja yín bọ́ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ because ẹ ti attack personality èèyàn ẹ fẹ́ defend Islam ni wọ́n ti fún oníkálukú ní time ẹ̀ gbogbo mrs baba olówó èkó gbogbo wọn ṣe lo time wọn tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú evidence both inú hadith àti inú Quran wọ́n tún mú sọ́ọ̀lì Buhari wá ìwọ tó wá jẹ́ mrs baba tó yẹ pé inú Quran yẹn ni wọ́n bí tó bá pé ẹ̀sìn yẹn lẹ̀sìn yẹn wọ́n wá mú àyà kan wá wọ́n mú hadith wọ́n mú ọ̀rọ̀ kan wá láti inú sọ́ọ̀lì Buhari wọ́n tún kò tiẹ̀ o tún béèrè pé níbo ni wọ́n ti rí dájúdájú o ò ní ìmọ̀ nínú ẹ̀sìn tó ń ṣe o ò ní ìmọ̀ kankan èmi náà ní o torí mi ò sọ pé mo ní ìmọ̀ ṣùgbọ́n láti lè bọ́ta o wá defend ẹ̀sìn tó mọ̀ ẹ̀sìn tó o mo fi ẹmu tí gbóná láàárọ̀ yọ King Josmi mo fi ẹmu tí gbóná láàárọ̀ inú mi kàn ń dáadọ́ ni pé torí bọ́yà máa pé òun nìkan afa kan náà sọ̀rọ̀ pé jẹ́mẹ̀sì bá sọ̀rọ̀ tí o bá gẹ̀ẹ́tì ẹ lọ bá King Josmi ó máa bá yín fọ́ sí wẹ́wẹ́ gbẹ́yìn òun gan orí ara ẹ̀ fọ́ sí wẹ́wẹ́ ẹ lọ wo orí péjì ms baba ẹ lọ wo program yẹn ẹ rí bí King Josmi ṣiṣẹ́ sí tí ẹ mọ̀ pé ilé ló máa jẹ́ lẹ́kẹta abẹ́lẹ̀ kẹrin àkọ́kọ́ ilé tẹ́ ṣe pẹ̀lẹ́ ms baba ẹ rí pé sìn Khalifa gbò bá ń dá sí Khalifa gbà ó ti gbà máa yẹn ti gba red card ó ti gba red card pé eléyìí red card nílé ẹ ṣe lórí ms baba page ẹ win atúnkúrò ń bẹ atúnbọ sórí ọba Solomon the same titun ṣẹlẹ̀ atúnkúrò ń bẹ ẹ tún wọn pẹtẹ ti lọ ṣe ń jẹta yìí ẹ rọ wọn rárá àtọ ẹ̀rí ni wọ́n ní kẹ́ mú wá pẹ̀lú ohun tí wọ́n ń sọ sí àwọn nǹkan yìí ànábì jí pátá ni o ànábì wọn bá sùn ni o ànábì pààyàn ni o ó kógun jàlú ni o sí àwọn nǹkan wọ̀nyí ṣe rọ ni tó bá jẹ́ rọ ni ẹ fún wa ní evidence pé rọ ni yàrá sí ibi tí wọ́n ti ń kà àwọn eléyìí yóò kì í ṣe bí wọ́n ṣe ká sọ pé ṣe blasphemy láfẹ́ pẹ̀lú àbí wọ́n no ohun tó wà nínú Quran ohun tó wà nínú hadith ohun tó wà nínú sọ́ọ̀lì Buhari ni wọ́n ń kà jáde but wá kú fẹ́yìn láti wá mú àlùkùrán míì wá àdìtì míì wá àbí àyà mi àbí gbogbo tí wọ́n wá láti lè sọ pé kíní yìí inú Quran kò rí bẹ́ẹ̀ ẹ̀ rí mú jáde kàkẹ́ mú jáde níṣẹ́ lẹ tún àtàkì personality èèyàn ẹ wá sọ wípé wọ́n já yín bọ́ wọ́n á já yín bọ́ torí pé ẹ ti constitute nuisance wọ́n á já yín bọ́ láyé yín ms King Josmi láyé torí mo ti rò pé ms baba tí ẹ ti bá lónìí King Josmi máa bá yẹ mo ti rò pé no King Josmi ó máa bá yẹ ms baba jẹ́ ní bó ṣe máa ròyìn tó náà tó máa pọ́n rẹ̀ lé ní King Josmi ìpínlẹ̀ èmi King Josmi mà ní ṣùgbọ́n
yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sọ́lẹ̀ ọkọ yọ̀ké Islam ti cars paracetamol paracetamol 5 naira paracetamol 5 naira ó ní ìwòsàn ju àlá lọ. Paracetamol 5 naira ó níbí ó ní ìwòsàn ju àlá lọ. Ó dáadáa mú ojú sí náà torí bá fọ́ mi tí bá ṣiṣẹ́ tó bá ti rẹ̀ mí ó ní máa lò ó ní ìwòsàn ó ní ìwòsàn ju àlá lọ. Àlá ni o, mi ò sọ pé Olódùmarè, àlá paracetamol 5 naira nítorí pé tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ wà fúnra yín ṣẹ̀sìn àti gbogbo yín pátápátá gbogbo yín tẹ́ gba yín ní mùsùlùmí tẹ́ wá sórí live program yẹn ẹ̀dẹ̀ fúnra yín ṣẹ̀sìn ẹ̀ bá yàrá yín jẹ́ kódà ẹ̀ tún dákun tó wà lẹ̀ tó dá àwọn èèyàn onígbà tẹ́ ti dó sáyé yín jẹ́jẹ́jẹ́jẹ́ tí ms náà dẹ́ ọ̀rá ṣe tiẹ̀ àwọn èèyàn tí wọ́n pe wẹ́ẹ́ ó ṣe díẹ̀ káwọn èèyàn tún wá padà sínú Islam but ilé tẹ́ wá ṣe yìí ó tún yẹ káwọn èèyàn tún wá open pé ẹni tí wọ́n tún gbójúlé wọ́n tún rò pé òun tún fẹ́ ṣe díẹ̀ nínú ìmọ̀ King Just Me ó tún wá forúkọ ó tún wá lọ fún rẹ̀ ní King Just Me but pé òun nìkan ni king but king yẹn wá no ó wá pé just slave me ló yẹ kó sọ rẹ̀ slave just me yẹn bẹ́ẹ̀ pé kó sọ pé èmi o slave just me tó yẹ kó sọ rẹ̀ nìyẹn torí pé debate yẹn no ó make sense ẹ tún náà máa mọ̀ mí sí yẹn ẹ tún wá lè lọ wò pé ẹ tún lè lọ tún ra mú kí tí ẹ̀sìn bá tún ní dá èèyàn máa tún gùn ni mo fẹ́ fi yẹn pé tí ẹ̀sìn bá tún yín dá tí ẹ̀sìn bá dá yín tẹ́ ẹ bá tún gùn ní 200 times ẹ wà máa gbé ṣubú ni because ní táwọn ọmọ yìí tí wọ́n ń sọ wọn ò sọ lórí King Just Me ìròrí tí wọ́n ti kó sínú ọpọlọ ẹ ló ń sọ òórí ẹ̀rí mú jáde nínú Quran òórí ẹ̀rí mú jáde nínú hadith òórí ẹ̀rí mú jáde nínú tó jọ àtẹ̀jọ́ mọ́ Islamic book kankan instead of that ẹ̀dẹ̀ change ẹ̀ bírí sí ẹyin o lè ní ẹ o jalè lọ sí kó Nàìjíríà o lè ní ẹ ọmọ àlè ní ẹ kí ló kàn yín kì bá jalè kó tún kó Nàìjíríà kó kàn yín náà ẹ̀yin kọ́ ló jà lólè náà o jalè ní báńkì ni ṣé báńkì tó jà lólè ṣé wọ́n complain ni bank tẹ ní ms baba tẹ ní ó jà lólè ṣé báńkì yẹn complain fún yín kó jà wọ́n lólè wọ́n complain fún yín ẹ rí i pé tìyín ti gba pìtìpìtì lù yín àánú yín àyà ṣe ẹpẹ̀lẹ́ mú kí yín King Just Me King kankan o ní nádà nínú ìmọ̀ wọ́n dán rẹ̀ wò mọ́ gbọ́ tó bá tún dán wò wọ́n láàánú o kò dẹ̀ rántí pé bóyá ẹlẹ́kẹta abẹ́lẹ́kẹrẹ́lẹ́ the same thing ní orí ọba Solomon bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ata personality ẹ̀ nìyẹn nígbà tẹ́ ẹ̀rẹ́ rí mú pé tẹ́ ẹ̀rẹ́ rí àlefa àgbà kan tiẹ̀ lọ́mọ ẹ̀ ní tẹ́ ẹ bá ti rọ́ba Solomon ẹ gbé sípè ẹ búlọ̀kù ẹ ẹ̀lẹ́ lóko nígbà tí life wire mú life wire hewere olórí ibú ara yìí ẹ̀rẹ́ fẹ́ fi ẹ̀sìn tí ẹ̀sìn fẹ́ fi ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀rẹ́ fi dalẹ̀ Yorùbá rú ẹ rí pé wèrè ń ṣe yín ni wèrè ń dààmú yín ẹ̀sìn tí wọ́n lọ gbà wá táwọn kan lọ mú wá ẹ̀dẹ̀gbélérí ju ibi ẹ̀sìn tí wọ́n ń ṣe nínú ilé yín lọ ẹ padà sílé ẹ lọ́wọ́ tí wọ́n ń ṣe lè bàbá yín ẹ padà sílé ẹ padà ẹ̀sìn Islam kọ́ ní ẹ̀sìn òun zẹ̀ni kó ló máa mú yẹn wọ ìjọba Ọlọ́run ọba gan sọ ó ní a kò ní rán òjíṣẹ́ kan sí àwọn ènìyàn bí kì í ṣe pẹ̀lú èdè wọn kí wọ́n lè gbọ́ àgbọ́yé ẹ̀sìn ibikíbi ilẹ̀sìn yẹn ti wá lè wá ẹ ṣe yẹn King Just Me ayé yẹn ti ta ṣẹ́rí màá tó báyìí ó jẹ bàbá kan ìyá ẹ̀yàn ọmọ àlè lásánlásán ìbámu yín ẹ tún lè lọ kóra yín jọ àtúmọ̀mọ́ expect yín bóyá after 2 months or after 3 months ẹ tún lè sọ pé ẹ tún fẹ́ wá again àwọn adé fún yín ẹ má bọ̀ ẹ̀sìn Islam ó ti cast kò sí nǹkan nínú ẹ̀sìn Islam irọ́ lásán paracetamol 5 naira ó lágbára ju aláìlọ mo sọ yìí ó dúró ná ire o.